ọkùnrin tó fẹ́ ṣìyàwó kejì kò ṣe é lóore o nígbà náà ni wọ́n sọ fún ẹ wípé o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ single mother o ti bímọ kan o ti bí méjì ọ̀rọ̀ kan gbé ẹ sílé o appreciate my dear oore kọ́ ló ṣe ẹjọ́ fẹ́ra yín ni máa gbọ́ mi mo ṣe máa ń sọ fún yín pé ẹ má ṣe mistake lóyún fún ọkùnrin gẹ́gẹ́ bí ìyàwó kejì tí ok wà tí ọjọ́ fẹ́ra yín nìsín ẹ lágbèmẹ́ntì pé fẹ́ ṣe ìyàwó kejì within 3 months bóyá wọ́n yẹ gan I miss my period mi ò rí period mi mọ́ wọ́n ní bọ́ọ̀lù ti fẹ́ ṣe báyìí nísìn ó ti di mistake inú ayé ẹ̀ torí kò ní kó fẹ́ fẹ́ ẹ gbọ́ mi dáadáa tẹ bá rántí eléré orí ìtàgé kí ni orúkọ wọn náà tí wọ́n fẹ́ ìyàwó kejì tó wà ní Abẹ́òkúta Ṣẹ́gun Ògúngbè ẹ má bínú sáà pé mo dárúkọ nínú fídíò yìí nígbà tó ṣe interview kan fún wọn táti bẹ́lá ṣe interview kan fún wọn kí ni wọ́n sọ wọ́n ní àwọn òǹdókọ̀pá àwọn fẹ́ ìyàwó kejì pé mistake ni imagine ìgbà tó jọ fẹ́ra wọn gbà yẹn tó jọ wà nílé ara wọn ẹ máa rí wọn wọ́n máa jọ máa wà ń kò can you just imagine mistake yẹn padà correct ẹ ṣé woman yẹn ṣì wà nílé wọn nísìn ó bí wọn méje fún wọn ó padà lọ náà so tó bá ṣe wọnú ayé ọkùnrin pẹ̀lú mistake wá padà lọ náà ni ṣó wá dá àgbà tó bí máa kọ bí ẹ tó jẹ́ mistake o tún wá fẹ́ lọ́kọ mi o tún jẹ́ mistake ń bẹ má ṣe mistake lóyún fọkùnrin tó wá fẹ́ tìyàwó kejì tó kó fẹ́ lẹ́nu lé ọkọ yẹn má ṣe mistake yẹn rárá má tiẹ̀ ṣe rárá sórí you can be a second wife kẹ́yìn bòjú máa búlí ẹ ìyàwó kejì ní gidi kan òun ló ní ẹnu ẹ̀ jẹ́ kó máa sọ kò jẹ́ ṣe problem ti ẹni pé ọkọ ẹ̀ ó fẹ́ ẹ lé problem òun àtọkọ ẹ̀ ni it's not your own problem it's not your problem arábìnrin tó wọnú DM tó bá mi sọ̀rọ̀ mo gẹ́sí mo sọ fún wọn nìyẹn ìyálé òun pè òun ìyálé òun ṣe báyìí kó ṣe báyìí kó number 1 ni pé ṣé family ọkọ ẹ̀ mọ̀ ẹ́ ó ní wọ́n mọ̀ òun fine báwo ni ṣé wọ́n ṣe gbéyàwó ẹ wọ́n lọ tọrọ ẹ ó ní wọ́n lọ tọrọ òun gbà tó wá tọrọ ẹ kí ló wá ṣẹlẹ̀ ó ní ẹni single kìíní báyìí bí ọkọ òun pọ̀ níyà akọ ìyálé òun bẹ́ẹ̀ ọ̀dọ̀ jà báyìí òun ló máa pè èpè ńlá ló máa fòun ṣẹ́ mo ní now tó bá fọ́pọ̀ kí lọ́kọ̀ ẹ ṣe ó ní wọ́n sọ pé wà ní sùúrù kìíní kan mo ní wà ní sùúrù náà ni bó mo mọ̀ pé ìjókòó ń bọ̀ tí sùúrù yẹn tó máa padà ṣe kíni tí lady yóò bá ti stand out fún alára ẹ̀ kó sọ pé wọ́n bí mi ò gbọ́kọ lọ́wọ́ ẹ mi ò kí ló ṣẹlẹ̀ ṣé èmi mo fẹ́ra mi ní lọ́bọ̀kọ ẹ̀ náà tó bá jẹ́ òpó ògùn ni mo ṣe sọ́kọ ẹ̀ wọ́n lọ ṣoògùn náà mo ṣe máa sọ fẹ́yìn ìyálé pé ẹ lọ ṣoògùn sọ́kọ yín ẹ lọ jọkọ yín mọ́lẹ̀ kọ́kọ́ yín tó lọ fẹ́yàwó kejì kò sí ẹ lọ lóde ọkọ rẹ ní òun ló fi o sì fẹ́ lóró ogún ò fẹ́ kọ́mọ rẹ lọ́bà kan ìyóò sì inú ẹsẹ̀ lọ́dọkọ rẹ mọ́lẹ̀ lọ sí abẹ́fọ́kọ rẹ lọ kí lọ́kọ ẹ mọ́lẹ̀ torí ìyàwó tó fẹ́ lé ẹyẹ she's not your enemy kò ṣọ̀tá kò tiẹ̀ sí náà kò tiẹ̀ sí ń bẹ̀ any problem you have with your husband go and face your husband not her tẹ́lá sí pé ẹ̀dẹ̀ ní gbọ́ kò sí wàhálà ń bẹ̀ ẹ̀yin tẹ́lá sí ìyàwó kejì ní ọkọ ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ báyìí o listen very well má jẹ́ kí ọkùnrin kan máa sọ pé ibi tó wà yìí family kọ̀ọ̀kan má dẹ̀ mọ̀ kí ní kọ̀ọ̀kan ẹlòmínú yín ẹ máa bí kìíní ẹbí kejì ẹbí kẹta kò sí family kọ̀ọ̀kan tó máa dá yín mọ̀ wọ́rọ̀ kí ni tíbi pé ẹ máa ti bí mẹ́ta o wọ́n bí ẹ̀dá kó post ọkọ ẹ̀ àwọn òjò pé ìyàwó kí ṣe ìyàwó kejì o you are just side chick òun ṣe side chick gan àwọn side chick míì gan wọ́n náà sọ̀tà láti post ọkọ post ọkọ ọkùnrin míì wọ́n ní pé káyé má sọ pé ìyàwó kejì ni mí yóò ìyàwó kejì tí ò bá ní sí ìyàwó kejì tí ò bá ní sí ìyàwó kò ní sí ìyàlé wọ́n dẹ̀ lè fẹ́ déwọ̀ náà ìwọ náà pariwo ni ẹ̀jẹ̀ parí ẹ̀ so gbogbo eléyìí tí gbogbo orílẹ̀-èdè kan wà ń ta yẹn ẹ̀yin ní kẹ́ lọ sharp orí yín as a single mother if you allow anybody to make use of you tán lọ lù ẹ́ tán ọmọ bẹ́ẹ̀ máa ń lòyàn tí wàá bímọ àti bí méjì báyìí wọ́n á gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n tẹ̀lé má gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n á lé ẹ lọ family tí wọ́n máa dùn lọ ọkọ àtìyàwó ọmọ adarí jìnra wọn ìwà bẹ̀rẹ̀ sí máa gbọmọ kiri ọmọ kan tó bí síbi kan pẹ̀lú méjì tó bí fóun náà ó di mẹ́ta ó bẹ̀rẹ̀ sí ń gbé káàkiri so bó ṣe ń ká wọn lára pé wọ́n níyàwó kejì ló ṣe ń ká èmi náà lára sí wípé ẹ̀yin tẹ́ lọ ṣìyàwó kejì tẹ́ lọ lóyún lọ ṣìyàwó kejì lé ọkùnrin yẹn ó ń ká mi lára gan and I'm not happy with it don't be a mistake in a man's life be the way ìyàwó ní ẹ tí ò bá ní sí ìyàlé kò ní sí ìyàwó abálẹ̀ náà àwọn bàbá wa ní ìyàlé àti ìyàwó tó bá ti wá wáyé bẹ́ẹ̀ bó ṣe rí iṣẹ́ bọ̀ sógun bá ṣe rí báyìí náà là ṣe rí you can come out for me o ẹ̀yin ní certificate ẹ gbé sórí ẹ come out fún mi then màá mọ̀ nǹkan tí màá sọ to the single mother that want to go and marry
married man, please use your brain. Ẹ má kó oògùn lọ o, ẹ sì má kó oògùn lọ. Bó tẹ́ bá bógun bẹ̀, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa jà. Ire o.